eléyìí tí Yomi Fabiyi mà tún sọ yìí mà tún lágbára eléyìí tó sọ nípa Tóyìn Abraham, tó sọ nípa Ìyábọ̀ Òjó, tó sọ nípa Fúnkẹ́ Akíndélé àti Mercy Aigbe. ń play fídíò náà fún yín ẹ̀yin olólùfẹ́ mi, ẹ farabalẹ̀. Yomi Fabiyi sọ̀rọ̀, gbogbo yín náà lè mọ advert eléyìí tí Fúnkẹ́ Akíndélé tó ṣe pẹ̀lú Ìyábọ̀ Òjó lórí múvì rẹ̀ tó fẹ́ gbé jáde, èyí Return of Arizo. Gbogbo ènìyàn ti ń lérò pé bóyá Tóyìn Abraham ni yóò pè láti ṣe advert, ṣùgbọ́n Fúnkẹ́ Akíndélé ló pè. Yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí èlé. Ẹnu mi kẹ́ẹ̀tì gbọ́ pé ìyá ti sàkú. Sẹ́rí ń play fídíò kan fún yín tí Yomi Fabiyi ṣe lórí live TikTok. Tí n bá ti play ẹ̀ fún yín tẹ́ ẹ wò ó, mo wá ń padà bọ̀ ń wá fi àwọn kankan yìí ń ṣàlàyé àwọn kankan tí ò yé yín nínú industry. Ṣé bẹ́ẹ̀ ló ṣe rí àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ kọ́kọ́ wo fídíò Yomi Fabiyi, mò ń bọ̀ ẹ̀yin olólùfẹ́ mi. ń gbé yín tàbáyé, ń gbé yín fògànà, ń gbé yín jayín tẹ́ pátápátá àwọn tẹ́ ẹ̀ mọ̀, mò ń bọ̀ náà. Ẹ mọ̀ kó ti dánwò sí mi lára ṣá. Bàbá mi gbọ́dọ̀ máa sọ fún yín ohun tó ti ṣe ní ìkà fún èmi, ó yẹ kí n ti di times 3 release. Eléyìí àwọn ènìyàn mi wọ́n máa gún ẹni irin gbóná ṣáàpù irin gbóná ní ọ̀bẹ táwọn èèyàn máa fi gúnyàn pa yẹn kọ́ wá ti bọ́nu náà ìdí nǹkan tẹ́lẹ̀ ń lò nìyẹn o. Àkílẹ̀ jẹ́ ìpáwọn Fúnkẹ́ ọ̀yà jẹ́ntù sí lọ́wọ́ even nǹkan Mercy Aigbe ó jẹ́ntù ní oko pọ́ọ̀bù ni wọ́n yà dọ̀rẹ́ pa àjọba èyí tó máa fi àjẹ́ sí ni èyí tó yìnyẹn wọ́n tẹ̀jọ́ léṣù papọ̀ ni ṣùgbọ́n wọ́n ti ń jà torí pé bó ṣe lọ́ pakuru mọ́ Fúnkẹ́ yẹn ìyá ẹ̀ṣin ọjọ́ máa ṣe kà fúnra wọn láìpẹ́ ẹ̀yin kẹ́ farabalẹ̀ kẹ́ wá wo fíìmù ẹ̀rọ popcorn báwọn fídíò ní fúnra wọn jẹ àfi tó bá yẹ pé àjẹ́ ẹ̀kọ́ lè jù kan lọ ó ti wọ pé jẹ́ kó rí ẹ pé o tó bá ṣe wèrè màá rún ẹ o wọ́n lè wá jẹ́ntù fún yín gbogbo ọmọ ọ̀dájú ni pé Tóyìn tẹ́bi mọ́ o pé kò ní fún jẹ́ yẹn wọ̀ fi dá. Èṣù máa ṣàwọn méjì because ìyẹn ti bá débi pé ẹ máa gbọ́ gbogbo ètí Fúnkẹ́ yẹn ṣe yẹn kò lè dùbọ̀ tó ìlú ọmọ ara níbi ìṣe bú ìyàwó yẹn ti ní problem lọ́dọ̀ Tóyìn bó ṣe wà yẹn bó ṣe máa ṣe kà fún kó má jókòó tẹ́tẹ́rẹ́ kó má bà á. Mo rò pé ẹ̀yin náà ti gbọ́ gbogbo tí Yomi Fabiyi sọ. Ẹ wá jẹ́ n ṣàlàyé àwọn kankan fún yín. Sọ̀rọ̀ wà níbi tó sọ àbí ọ̀sọ̀rọ̀ ń bẹ́ẹ̀, ẹ̀yin náà lẹ́ẹ̀dájọ́ ní comment section. Gbogbo yín náà mọ̀ pé nígbà tí Tóyìn Abraham tó ṣe Over Sabi Aunty, ẹ̀yin gan mọ̀ pé ń tọ́ dá Over Sabi Aunty ilẹ̀ gangan ni ọ̀rọ̀ wẹ́ẹ̀dì ọmọ Ìyábọ̀ Òjó ló dá Over Sabi Aunty ilẹ̀ tó fi ṣe múvì. Ó sì nípa ribiribi tí Ìyábọ̀ Òjó kó níbi múvì Over Sabi Aunty nígbà tí wọ́n fẹ́ promote ẹ̀. Ẹ wá mọ̀ wò ó, Ìyábọ̀ Òjó náà wá fẹ́ fi múvì tiẹ̀ síkàn ní èyàn sí sinimá èyàn Return of Arizo, tí gbogbo ènìyàn ti ń lérò pé bóyá Tóyìn Abraham bóyá òun ni ó bá ṣe advert tí wọ́n jọ ṣe advert papọ̀. A sì tí ìròhùn àti Ìyábọ̀ Òjó papọ̀ kí wọ́n jọ ṣe advert. Ṣé ká sọ pé jà ń bẹ láàrin àwọn méjèèjì lọ́wọ́ tá à ń wọ ìní, àbí ká sọ wípé kò síjà ká máa expect promotion Ìyábọ̀ Òjó àti Tóyìn Abraham? Ẹ rí pé Yomi Fabiyi ń sọ wípé ìjà ń bẹ láàrin Tóyìn Abraham àti Ìyábọ̀ Òjó ló fi lọ lo Fúnkẹ́ Akíndélé fún movie promotion rẹ̀. Pé tí Fúnkẹ́ Akíndélé ṣeun èèyàn promotion tó ṣe fún Ìyábọ̀ Òjó tí wọ́n jọ ṣe pé kò lè dùn mọ́ Tóyìn Abraham nú, pé ó ṣeé ṣe kínú rẹ̀ ó má dùn sí. Mo tún gbé yín débẹ̀ ẹ̀yin olólùfẹ́ mi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀yin wọn ẹjọ́ bá tẹ subscribe tí kò ayé ikú omi kankan bẹ̀ kò ní wọlé tọ̀ wá, ẹjẹ́ àwa jọ máa bíra wa. Pàṣẹ ń sọ̀rọ̀ yìí, Ìyábọ̀ Òjó ti ń sẹ́ndì invite sí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ nínú Nollywood. Ẹjẹ́ á máa wò ó bóyá yóò sẹ́ndì ti Tóyìn Abraham sí, tàbí ká tiẹ̀ dúró de ìjọ movie premium káwò bóyá Tóyìn Abraham yóò wà bí movie premium. Ìyẹn gangan ni ó fún wa níbi tá à ń lọ pé ṣé lóòótọ́
sáwọn méjèèjì sì tún jọ ń ṣe àbí ìjà ń bẹ láàrin wọn. n lérò pé ìjà ń bẹ láàrin wọn. àbẹ́yìn olólùfẹ́ mi kí lẹ̀yin lérò? torí pé Yomi Fabiyi n tó sọ yìí ó ní tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn tó lé nínú movie premiere ó ní tá a bá mú Tóyìn tán láàtò mú Ìyábọ̀ Òjó pé Tóyìn bó ṣe wà hàn pé inú rẹ̀ ò ní dùn sí o inú rẹ̀ ò ní dùn sí o fún ntí Fúnkẹ́ tó ṣe fún Ìyábọ̀ Òjó tí wọ́n ṣe. ṣùgbọ́n lérò tèmi èmi ò rò pé ìjà wà láàrin wọn. ó ṣeé ṣe kó jẹ́ pé torí tẹ́ ẹ bá wo promotion tí Ìyábọ̀ Òjó ṣe ẹ rí i pé ó ti lo Fúnkẹ́ Akíndélé Kàmọ́ state náà ti wá. ó ṣeé ṣe kó jẹ́ pé ó fẹ́ máa pè wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan ni. ó ṣeé ṣe kó jẹ́ pé kò tí ì kan Tóyìn Abraham lérò tèmi torí ẹni tí Tóyìn ìrí tèmi rí Tóyìn Abraham mo rí bí ẹni tó jẹ́ wípé èmi ò ìfẹ́ rí bí aláìda èèyàn ìṣìfẹ́ rí Tóyìn náà Ìyábọ̀ Òjó náà bí aláìda èèyàn. ṣùgbọ́n àwa tí ì lè sọ bóyá tí Yomi Fabiyi bóyá ń tún sọ bóyá òótọ́ ni pé ká sọ pé ìjà wà láàrin wọn. ẹ jẹ́ àjò di ìjọ movie premiere ká mọ tí bá ń ṣẹlẹ̀ gangan ká wò bóyá ẹni tí ó gba iwájú torí pé tó yẹ kó dání tó yẹ kó gbọ́dọ̀ ṣẹlẹ̀ náà ni pé Tóyìn Abraham ló gbọ́dọ̀ gbà wájú torí pé ń gba movie premiere mu tiẹ̀ náà fa sàbí àǹtí. ẹ̀yin náà mọ̀ pé fámìlì Ìyábọ̀ Òjó gbogbo wọn ni wọ́n wà ń bẹ̀. Priscilla Rakimu gbogbo wọn pátápátá látàrí pé in tó fa ọkọ̀ gan ni pé wedding Priscilla Òjó. ẹ̀yin olólùfẹ́ mi mo mọ̀ pé ẹ̀yin mọ̀ràn wò ẹ̀yin mọ̀ tí ń lọ jà wá lọ ẹ sì mọ̀rọ̀ gbọ́. mo mọ̀ pé bí ṣe ń lọ lẹ́yìn náà ń tẹ̀lé. kí lèrò tiyín? ǹjẹ́ yín lérò pé nǹkan kan tó jẹ́ aáwọ̀ ó wà láàrin Ìyábọ̀ Òjó àti Tóyìn Abraham? àbí sẹ́yìn lérò pé kò tiẹ̀ nílò fún promotion? àbí sẹ́yìn lérò pé promotion ò tí ì kàn ní Òjó tí ì pé? torí tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn big three tó jẹ́ tàbí ká sọ pé big four nínú industry báyìí tó jẹ́ àwọn obìnrin tá a bá mú Fúnkẹ́ Akíndélé tán tá a mú Ìyábọ̀ Òjó Tóyìn Abraham àmọ́ gbẹ̀nsẹ̀gbẹ̀ Mercy Aigbe ẹtíkẹ́ẹ̀tì wọn. so kò sì sí náà ni tí ọ̀rẹ́ ò lè mọ́ jà ṣùgbọ́n ẹja máa wò torí mi ò tí ì gbàgbọ́ ohun tí Yomi Fabiyi in tó múlẹ̀ èmi ò tí ì gbà. ìgbà tí ń tó gbà nígbà tí wọ́n bá ṣe movie premiere tá a wá rí i pé Tóyìn Abraham kò lọ síbi movie premiere náà ìgbà náà láti mọ tí ń ṣẹlẹ̀ gangan láàrin Ìyábọ̀ Òjó àti Tóyìn Abraham. ẹ má gbàgbé subscribe kẹ́ share fídíò.